Aláyélúwà ọba OLUFOLARIN OLUKAYODE OGUNSANWO tẹ̀ládé kẹrin Alara ti ìlú Ilara ní Epe division nípínlẹ̀ Èkó. Aláyélúwà ọmọ alára ọmọkọmọ òjìmàgà títí ọmọ ọmọlòkù ògbólú ọmọ àtètè oníran ọmọ nílé àgárùnwò ọmọ ṣàgbàjọ ògìrìgbòdò ọmọ ayọbẹ ẹja ọmọ lébè níbọn lébè nítawọ ẹni tẹlébè jorí ìbọn ọmọ nílùú à ń bọ̀ sí èèbọ̀ ní àràrọ̀ èèbọ̀ ní àràtù àràrọ̀ ọmọ lápẹ́ ní àjàrò àjàrò ọkọ̀ àjàrò àgàn ọmọ ṣàgbàjọ ògìrìgbòdò ọmọ ayọbẹ ẹja ọmọ lóṣù ọ̀gẹ̀rẹ̀ lóṣù olówó lóṣù ọlọ́mọ Kábíyèsí o ọmọ mẹ́sùwẹ́dà àwọn onídẹ̀pẹ̀lú ọmọ olóko títí àkọ́sà ọmọ ọdẹ̀sàkọ́sà ọparẹ́rẹ́ ọmọ ọmọlòkù ògbólú àtètè oníran Kábíyèsí o ọmọ olóbì wa ọkọ̀ àbánà èéṣàánú ẹni àwọ̀ rẹ̀rù ẹni èéṣàánú ẹni àwọ̀ roko ọmọ ẹranko àfijẹ Kábíyèsí o. Ọdún ajé jẹ́ ọdún tí gbogbo èèyàn tó máa ń wá ṣe pẹ̀lú wa. Ní ọdún tó kọjá ni a fi ìdí ajé lọ́lẹ̀ sí ìlú Ìlara níbí gba ọwọ́ Kábíyèsí Ọọ̀ni Àdìmúlà ọba Babátúndé Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì. Àsìkò yìí dẹ̀ jẹ́ ọdún kan tí à ń ṣe ayẹyẹ èyí tí wọ́n fi ọdún ajé lélẹ̀. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, ajé ògbógbólísọ̀ òdísọ̀ ògbòjì. Ajé ni gbogbo wa là ń bá káàkiri nǹkan tá à ń wá nìyẹn pé ká lówó lọ́wọ́. Gbogbo wa afẹ́lájé ní lọ́wọ́ ni àfẹ́ni lọ́rùn kò sẹ́ni tó fẹ́ jẹ gbèsè. Nítorí ìdí èyí ló ṣe jẹ́ pé a ya ọjọ́ ìní sọ́tọ̀ láti fi ṣe ọdún ajé ní ìlú Ìlara. A fẹ́ kí ajé kó wá fi ìlú Ìlara àti gbogbo agbègbè rẹ̀ àti gbogbo Epe division àti gbogbo ìpínlẹ̀ Èkó kó wá fi ṣe ibùjókòó. A sì fẹ́ kí ajé tó wà ní ìpínlẹ̀ Èkó àti gbogbo agbègbè tó wà ní ìpínlẹ̀ Èkó kó dágbére. Nítorí ẹ̀ la ṣe ń ṣe ajé yìí fún gbogbo ọmọdé àgbà ọkùnrin obìnrin àtàwọn tó wà nílé àtàwọn tó wà ní ìdálẹ̀ ní òkè òkun kí gbogbo wọn ibikíbi tó bá wà wọ́n máa rí tajé ṣe. Wọ́n ní pé owó ní tòun bá sí nílé kẹ́nikẹ́ni máa pè wọn. Owó ló fi ń ṣe ayé, owó ló fi ń lòpọ̀, owó ló fi ń ṣe gbogbo ní orílẹ̀-èdè ayé. Ìdí nìyí táwa náà fi ilé lélẹ̀ pé a fẹ́ kí ìlú Ìlara kó gbùjì owó, kó gbùjì ọmọ, kó gbùjì àlàáfíà, kí gbogbo nǹkan máa lọ ní mẹ̀lọmẹ̀lọ. Àwọn iléeṣẹ́ ńláńlá àtàwọn òyìnbó aláwọ̀ funfun àtàwọn dúdú nílẹ̀ Áfíríkà ni ní òkè òkun jákèjádò gbogbo àgbáyé ni wọ́n wá sí ìlú Ìlara. Ẹ̀gbọ́n náà lẹ́mọ̀ wípé tí nǹkan bá ń lọ nírọ̀wọ́ ìrọ̀rùn tí ajé ń wọlé gbogbo nǹkan máa lọ nírọ̀wọ́ ìrọ̀sẹ̀ gbogbo ìlú á dẹ̀ máa dùn yùngbà. Ìdí nìyí tá a fi sọ pé ká ṣe ọdún ajé yẹn lónìí láti fi ṣe ara àwọn ètò fún ọdún kejì tí mo gorí àléfà àwọn baba ńlá mi. Ifá tó mú Alára, Ifá tó já ni Ifá yẹn já. Ifá tó mú Alára, Ifá yẹn ti wòye. It is the Ifá that can see the future. Ifá yẹn tó lọ mú the former chairman of the Lagos Inland Revenue Service. Ẹ mọ̀ pé Ifá tí ó lajú dáadáa tó rí òye náà nìyẹn. Nígbà tí Kábíyèsí tí wọ́n ṣì wà nídìí iṣẹ́ ìjọba, kò sẹ́ni tó lè gba táàksì, ìwé orílẹ̀-èkó tí ò bá ti sí signature Kábíyèsí ńbẹ̀ kì í ṣe original ní gbogbo ìpínlẹ̀ Èkó. Kí gómìnà gan táwọn kan bá san táàksì tiwọn, Kábíyèsí náà ló máa sign ẹ̀ ń gbà yẹn. Ló fi jẹ́ pé Kábíyèsí gan ni wọ́n ń pè ní ajé fúnra ẹ̀. Ẹ sọ pé ajé o, ajé o, ajé gbogbo ìpínlẹ̀ Èkó ni Kábíyèsí wá mú wá sí Ìlara. Kábíyèsí wa ni ẹ ṣé o, ẹ̀yin Lagos State Government, ẹ jẹ́ kí n máa lọ síbẹ̀. Orúkọ mi ni Chief Adésínà Ọlámídé Mọ̀díò, ọ̀gbẹ́ni di Ìlara, olórí àfọ̀bàjẹ́. Ní káàárọ̀ oòjíire, kò sẹ́ni tí ò ṣá mọ̀ tí à ń pè ní ajé. Ajé jẹ́ nǹkan tí ó gbòòrú káàkiri ilẹ̀ àgbáyé. A máa ń gbàdúrà ká ní ajé lọ́wọ́. Kò ṣẹlẹ̀ rí ní kápẹ́lẹ́ yìí o, ohun tí ò ṣẹlẹ̀ rí because òní yìí ló jẹ́ first ajé anniversary ti Aláyélúwà Kábíyèsí Alára of Ìlara tó ń dérò àpèrè ni wọ́n fi ajé yẹn lélẹ̀ la fi ṣe ọdún ajé lọ́jọ́ tòní. Láàárín ìlú ìyàtọ̀ ti wà, atẹ́gùn ìdùnnú àtayọ̀ ń fẹ́ dé ọ̀dọ̀ àwọn ọmọ ìlú tó wà ní òkè òkun tó wà ní state míì àbí local government míì káàkiri. Àdúrà tèmi ni pé igba ọdún kan. Orúkọ mi ni Ọba Sulaiman Adékúnlé Bángbádé. Èmi ni Ọlọ́fin of Ìṣẹ̀rí Àdìmúlà of Àwórì Kingdoms. Mo wá láti wá bá àwọn aráàlú Ìlara ṣe àjọyọ̀ ọdún ajé tó ń ṣe lénìí.
mo dẹ̀ wá láti wá bá my brother from the source Ilé-Ifẹ̀ láti wá ṣe ọdún ajé lẹ́nìí nítorí èmi àti Alara àtìgbà tí mo ti jẹ́ ọba láti jọ ń ṣe pọ̀ torí adé Ìlara àti tọlọ́fin àti Ilé-Ifẹ̀ ló ti wá gbogbo ibi tá a bá wà kan náà ni gbogbo wa Odùduwà ọmọ Oòduà ni wá so a gbọ́dọ̀ láti máa ṣe pọ̀ nítorí àwọn tí a jọba lé lórí kífẹ́ lè wà láàrin àwa ọmọ Yorùbá. Èmi ni olórí Bọ́láńlé Yétúndé Ògúnsanwó olórí Alara of Ilara-Epe division Lagos State. Ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá ayé àti ọ̀run tó dá gbogbo wa tá a wà láyé tá a wà láàyè. Gbogbo nǹkan ọwọ́ Ọlọ́run náà ló wà. Ọlọ́run ló ń bá wa ṣe. Kò sí nǹkan téèyàn bá ti gbé sọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run ò kì í ṣe fún yàn. Ọlọ́run ló ń bá wa tò àti àwọn alálẹ̀ àwọn náà dẹ̀ ń bá wa ṣe. Fọlọ́runṣọ́ Kòkà Bàbá Ètò of Ilara Kingdom Bàbá Ètò Oòduà Director General Nigerian Tourism Development Corporation. Àwọn èèyàn wá wo ṣùgbọ́n erédò tó wà ní ìlú Ìlara. Púpọ̀ nínú àwọn èèyàn yẹn tó bá wá aṣáájú láti ìdálẹ̀ wọ́n á fẹ́ yà láti kí kábíyèsí. Tó bá wá síbí báyìí á dá ká lè fi àwọn nǹkan kan tó ti wà láti 55 years ago á dá ká lè tọ́jú wọn síbì kan. Ada kéèyàn kan lè mú wọn lọ síbẹ̀ kó lè sọ̀rọ̀ pa àwọn kinní yẹn wọ́n ṣe ń ṣe ní ti ṣùgbọ́n erédò kò yẹ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ náà ní ìgà nǹkan tó ṣe jẹ́ ká wò gà mọ́ ṣùgbọ́n erédò nìyẹn. Àwọn nǹkan náà wọ́n ṣe nǹkan tó tóbi tó yẹn àwọn nǹkan tí èèyàn need láti ṣe ni kò ṣe nǹkan tá a máa dúró títí pé kéèyàn kan wá ṣe tá a bá lè ṣe ká ṣe kúrò ńlẹ̀. Bàbá tó bí mi tó pẹ́ fún mi kó tó kú ní 97 Bàbá Ètò gbogbo ilẹ̀ Oòduà ni báwo ló ṣe máa sọ fún mi pé màá sún mọ́ tolóyìnbó ju nǹkan tó jẹ́ ti ìjìnlẹ̀ tó jẹ́ nǹkan tó jẹ́ kí n mọ̀ pé ọmọ Yorùbá ọmọ Oòduà ni mí mi ò gbàgbé ilé. Orúkọ mi ni Ọ̀jẹ́nìkẹ́ Adéníyì. Mo jẹ́ ìyá olórìṣà fúnlùú Ìlara. So èmi ni mò ń bá wọn ṣe atọ́nà ajé. Àádùn, ìrèké, ọ̀gẹ̀dẹ̀ òmìnira jẹ́jẹ́ lótùfẹ̀, èkuru, àgbọn, oyin, ìrèké, gbogbo ohun tí ẹnu ń jẹ la fi bọ ajé. Ire gbogbo ni ó máa wọ̀lú wá. Iṣẹ́ ńláńlá á wọ̀lú wá. Ìlú wa á tún wá tóbi, á gbòòrò jù bẹ́ẹ̀ lọ. A ní àwọn ọdún oríṣiríṣi ń bí irú ọdún Kílájolú tá a bá ti lè ṣe òjò láti rọ̀ tí a bá dẹ̀ ti ṣe ọdún yìí a máa ń rí ẹ̀rí oríṣiríṣi tó máa ń tẹ̀lé àwọn àgàn wọ́n máa ń tọwọ́ àlàbòsùn àwọn tó lóyún sínú wọ́n ń wù wọ́n dẹ̀ ń sọ láyọ̀ àtàláfíà àwọn tó ń ríṣẹ́ wọ́n ń ríṣẹ́ ṣe torí ẹ̀ gbogbo àwọn nǹkan ìṣẹ̀ṣe yìí ó jẹ́ nǹkan tí a máa ń mú lókùnkúndùn irú bá ṣiṣẹ́ ajé lẹ́nu gbogbo àwọn èèyàn lọ ní ẹ̀rí tí wọ́n ń jẹ́ lẹ́rìí sí pé gbogbo bàtà bá ti ṣe ọ̀sẹ̀ ajé Elédùmarè ó ń gbàdúrà wọ́n dẹ̀ rí tajé ṣe ní ìlú Ìlara ń bí àwa mú gbogbo nǹkan ìṣẹ̀ṣe bá ṣe ń ṣe ti ẹlẹ́sìn ìbílẹ̀ náà à ń ṣe ti kìrìsìtẹ́nì a sì tún ń ṣe ti àwọn torí onímàlẹ̀ Ọláòdé yìí tá máa ṣe ọdún méjì yẹn gangan àwọn aláàfáà ti mùsùlùmí àti àwọn àlùfáà kìrìsìtẹ́nì gbogbo wọn náà máa wá ṣàdúrà fún wa fún ọdún kejì tí a ti borí ìtẹ́ bàbá wa so ẹ̀ rí dájú pé a mú gbogbo ẹ̀ lókùnkúndùn gbogbo ẹ̀ dẹ̀ ń lọ ní mẹ̀lọmẹ̀lọ àlàáfíà ó dẹ̀ ń jọba sí ìlú wa. Orúkọ mi ni Ọba Aláìlúwà Owólabí Adéyẹmí Adésínà Adéníyì Máfọ̀rúnyọ̀mí àkọ́kọ́
oníṣàbẹ̀ ìlú gbòbìṣàbẹ̀ ní Yaba Ẹ̀sìdè. Mo fẹ́ kí àkọ́kọ́ mọ̀ nǹkan kan tó bá ń sọ̀rọ̀ pé àwọn ọmọ Oòduà wọn ka Alara wọn dẹ̀ ka oníṣàbẹ̀ onípópó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi náà wá bá wọn ṣọdún ajé káyé lè fi lé tèmi náà ṣe bùgbé kó fi lú mi ṣe bùgbé adé àjẹfilé gbogbo wa ṣe bùgbé o. Àrájó lò àrájé jẹun àní lọ́wọ́ àní lápò àní ní lọ́rùn. Aláyélúwà ọmọ alára ọmọkọmọ òjìmàgà títí ọmọ lòkú ògbólú ọmọ àtẹtẹ oníran ọmọ nílé àgárùnwò ọmọ ṣàgbàjọ ògìrìgbòdò ọmọ ayọbẹ ẹja ọmọ lébè níbọn lébè níkàwọ ẹni tẹlẹbẹ jorí ìbọn ọmọ nílùú à ń bọ̀ sí èèbọ̀ ní àràrọ̀ èèbọ̀ ní àràtù àràrọ̀ ọmọ lápẹ́ ní àjàrò àjàrò ọ̀pá àjàrò àgbọn ọmọ ṣàgbàjọ ògìrìgbòdò ọmọ ayọbẹ ẹja ọmọ lóṣù ọ̀gẹ̀rẹ̀ lóṣù olówó lóṣù ọlọ́mọ Kábíyèsí o ọmọ mẹ́sùn ẹ̀dá àbọ̀ nídẹ̀pẹ̀ ọmọ ọlọ́gbọ̀n títí àkọ́sà ọmọ ọdẹ̀sà kọ́sà parẹ́rẹ́ ọmọ ọmọdékú ògbólú àtẹ̀tẹ̀ oníran Kábíyèsí o ọmọ ọlọ́bì wọ ọ̀fà àbánà èéṣàánú ẹni awọ rẹ̀rọ ẹni èéṣàánú ẹni awọ roko ọmọ ẹranko àfijẹ Kábíyèsí o. Lágbára Elédùmarè gbogbo ìdáwọ́lé wọn ló máa yọrí sí rere. Ajé ta ṣe lénìí á fi ilé wọn á fi ṣe bùgbé wọn á rí ná wọn á rí lò. Ajé ògbógbé lísọ̀ olísọ̀ ògbòjì á wà pẹ̀lú wọn. Gbogbo ìdáwọ́lé wọn ló máa yọrí sí rere. Owó tó bá dẹ̀ pa wọn ò ní fi powó ẹjọ́ wọn ò ní fi powó àìsàn wọn ò ní fi powó àrùn. Gbogbo ìdáwọ́lé wọn á máa yọrí sí rere. Wọn ò ní mọ sàárè ọmọ o. Gbogbo àwọn ọmọ tó bí pátápátá ló máa yàn tó máa yanjú. Gbogbo ọmọdé àti àgbà lágbára Olódùmarè ìjágìrì kì í já wọn lẹ́yìn ẹkùn kíkú ò ní já kankan nu wọn lẹ́yìn mi o màá kó wọn jẹ pẹ́pẹ́pẹ́pẹ́.